Kí lẹ pè orúkọ yín? Orúkọ mi ni Adédọlápọ̀ Adéwùnmí. Adédọlápọ̀ Adéwùnmí. Kí lorúkọ ẹ̀yin? Orúkọ tèmi ni Olúwadáre Ayọ̀mídé Joseph Babátúndé. Kí lẹ ní ó ṣẹlẹ̀? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kàn déédéé rí pé mò ń fa igbó. Lọ́mọ ọdún mélòó? Láti ọmọ ọdún 19 mo ti ń fa sìgá ni mo tẹ̀ kọ́kọ́ fi bẹ̀rẹ̀. Sìgá yẹn mo wá ń fà lọ ni mo fi dé Èkìtì. Ìgbà tí mo dẹ̀ dé ìlú Èkìtì mo kàn tún pàdé àwọn ọ̀rẹ́ mi tó ń bẹ̀rẹ̀ sí máa fa igbó. Ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí máa ṣe yahoo. So yahoo yẹn ni mo ṣe lọ títí tí mo fi travel kúrò ní Èkìtì, tí gbogbo nǹkan tí mo ní dání tó fi lọ lọ́wọ́ mi. Mo wá padà wá sí ìlú Èkìtì. Ìgbà tí mo padà wá sí ìlú Èkìtì, ibi ìlú Èkìtì tí mo wà, mo wá padà sí ilé onígbó. Ilé onígbó mo wá lọ ní àárọ̀ ọ̀sán alẹ́, àárọ̀ ọ̀sán alẹ́, àárọ̀ ọ̀sán alẹ́. Kí lẹ lọ ń ṣe? Mo lọ ń fa igbó níbẹ̀ ni. Ẹ lọ ń fa igbó? Bẹ́ẹ̀ ni. Mi ò ní iṣẹ́ kan mo lábọ̀, mo lọ ń fa igbó níbẹ̀ ni. Bàbá ìyá ńkọ́? Bàbá ìyá wà. Bàbá mi wà ní. Ṣé wọn mọ̀ pé ẹ̀ ń fa igbó ni? Wọn ò mọ̀ pé bàbá mi ò mọ̀ pé. Ṣé ẹ jọ gbé níbì kan ni? Èmi àti bàbá mi ò jọ gbé níbì kan náà. Kí ló ṣẹlẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ọ̀dọ̀ bàbá mi lèmi ti kúrò wá sí Èkìtì, wá bá ìyá mi ní Èkìtì. So ìgbà tẹ́mi dẹ̀ kúrò ní Ògùn State wá sí Èkìtì ń bì, Èkìtì èmù ni igbó yẹn ti wá wọ̀ mí lára gidigidi tó yẹ pé mi ò mọ̀ nǹkan tí mò ń ṣe mọ́, tẹ́ pé gbogbo nǹkan wá dàrú, tẹ́ pé mo ti ń ya wèrè, tẹ́ pé mi ò mọ ara mi mọ́. So ìjọ́ kan mo wá wà nílé igbó, mo wà nílé igbó yẹn mo kàn ṣáà ń fa igbó, mo wá rí àwọn evangelism ṣọ́ọ̀ṣì tó wọn evangelism kọjá, náà wá bá mi, náà wá fi ìrere Ọlọ́run bọ́ mi ni mo dẹ̀ tẹ̀lé wọn níjọ́ yẹn. Tí mo wá tẹ̀lé wọn dé ṣọ́ọ̀ṣì, God so good, mo réyàn gbà mí ní ṣọ́ọ̀ṣì tó jẹ́ pásítọ̀ ṣọ́ọ̀ṣì yẹn. So wọ́n dẹ̀ ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ mi. So yẹn wọ́n á fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ mi yẹn, ìjọ́ tó mú mi dé ṣọ́ọ̀ṣì ń gan, igbó kún sí àpò mi àti gbogbo àpò mi wájú ni mo kó gbó sí àti igbó tó wà lọ́wọ́ mi. Wọ́n dẹ̀ gbàdúrà fún mi jọ yẹn. So èmi ṣáà wà ń bẹ̀ tí mo tẹ̀ tí ń rọra ń gba ìtọ́jú díẹ̀díẹ̀ ni pé ṣọ́ọ̀ṣì náà ti ń tọ́jú mi. So ìjọ́ kan ni mo kàn wá rí brọ́dà mi yìí tó ń jẹ́ brọ́dà Ayọ̀, tèmi ń sọ̀kalẹ̀ bọ̀ láti ibi tí ń ṣiṣẹ́. Mo kàn wá rí wọn tó ń sun wájú security post. So tó yẹn sun ibi security post ní ṣọ́ọ̀ṣì ní security post ṣọ́ọ̀ṣì yẹn. Wọ́n gbé mi tẹ̀ wá mọ̀ pé ojú ń dùn wọn. So tèmi ṣe rí wọn báyìí wọ́n ní bros kí ló ṣẹlẹ̀, kí ló èmi tẹ̀ wá mú ṣe, wọ́n padà wá realize pé ẹni tí mò ń mú ṣeré yìí o kò sí ojú ní kò ríran. So èmi wá wò pé kò dẹ̀ sówó lọ́wọ́ mi torí mo rí wọn, bàtí mo rí wọn inú wọn kún, aṣọ tó ń wọ̀ ò dáa, ṣòkòtò tó ń wọ̀ ò dáa ní ìjọ yẹn. So God so good, èmi àti wọn wá rò pé èmi bí ṣe wáyé wọ́n ràn èmi náà lọ́wọ́ dé ibi tí mo dé yìí ni, jẹ́ kí èmi náà kó ní impact sí ìran wọn. But àwọn tájọ wà ní ibẹ̀ yẹn ní àkókò yẹn wọ́n ń sá fún wọn nítorí pé wọ́n mọ̀ wọ́n rí ní ìgbà kan tèmi ò mọ̀. So ìgbà yẹn èmi ṣáà wò, kò pẹ́ jìnnà ní ibi tí mo ti ń bá wọn sọ̀rọ̀ ni woman kan wá pè mí ló ní brother wá mi fọ mọ́tò. So woman yẹn ṣáà fún mi ní 3,000 naira ní àkókò yẹn náà. Mo yẹ mú 3,000 naira yẹn, òun mo lọ fi gẹrun wọn tí wọ́n jẹun, tí mo dẹ̀ ṣe ń jẹ aṣọ wọn nínú àwọn aṣọ tí mò ń wọ̀ ni mo fún wọn níbi kan wọ̀. So níjọ́ yẹn ìyẹn ṣáà lọ bẹ́ẹ̀. So ìgbà tó wáyà kò síbi tó máa sùn, gáràjì ni wọ́n máa lọ ń sùn. Ní gáràjì kan ní àwọn gáràjì ibi tó ti máa mú gbó, ibẹ̀ náà máa lọ ń sùn sí. Tó bá dàárọ̀ ọjọ́ kejì wọ́n á bá mi ní ṣọ́ọ̀ṣì. Ìgbà tó wáyà ọ̀rọ̀ ṣáà ń ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì tó já sí pé wọ́n ràn mí lọ́wọ́, èmi náà ran èèyàn ní ọwọ́. Ó ti fẹ́ máa di wàhálà sí mi lọ́rùn ní ilé ìjọsìn. So mo wá wò pé ọ̀rọ̀ yìí ó ní torí mo rí wọn yìí wọ́n nílò àánú, èmi dẹ̀ rí wọn pé wọn ò lè dá nìkan dúró, àyàfi tó bá rí èèyàn tó dúró tì wọ́n láti máa mú wọn rìn. Èmi kọ́ àkókò pé kò sí tó bá yẹ jẹ́ èmi àkókò dúró tì wọ́n torí pé Ọlọ́run náà ló ràn èmi náà dé bí àkókò tèmi náà dé ni mo ní kí ràn wọ́n lọ́wọ́ débẹ̀. Léni ìta wá sí ibi léni, ìrànlọ́wọ́ ni a bá wá sí ibi léni, ká ìrànlọ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀yin ọmọ ènìyàn, kí wọ́n ìrànlọ́wọ́ gbà lọ́rẹ̀ torí wọn ní mi tó fẹ́ sùn. Bàbá wọn ńkọ́? Bàbá wọn èmi ò mọ dádì wọn, mi ò dẹ̀ mọ mọ́mì wọn. Ẹ̀yin gan ńkọ́? Ṣẹ́yìn bó lẹ́yìn sùn sí, bó lẹ́yìn gbé? Ṣọ́ọ̀ṣì ni mi ń sùn sí, ṣọ́ọ̀ṣì ni mò ń gbé. So bó ṣe ń jẹun, bó ṣe ń mu, ọwọ́ Ọlọ́run àtọwọ́ mi àtọwọ́ wúmà kan tó ń ta bọ́ǹsì níta ni
wọ́n ṣe ń jẹun. ṣé nísìn ẹ fẹ́ fi kalẹ̀ báyìí. mi ò lè fi wọ́n kalẹ̀ o because bí mi ṣe ń wò wọ́n yìí ìjọ tí mo ti kọ́kọ́ rí wọn lẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé ẹni tí mo sọ fún yín pé ẹ jọ ìrìn àjò rí torí mi ò mọ ìrìn àjò yẹn o torí àtìgbà tèmi ti bẹ̀rẹ̀ sí máa lọ church padà tí mo ti fún ayé mi fún Jésù lèmi ti ní ìran nípa ara mi ní pé. nísìn ṣé ẹ̀yin ó wà padà mú lọ sí church yẹn báyìí ni àbí kí ni àbẹ́ẹ̀ lè lọ bẹ̀ mọ́. ṣe rí ìrìn àjò tèmi yìí báyìí nísìn mi ò mọ bó ṣe fẹ́ jẹ́ òun ni pé bá a ṣe ń lọ níbí báyìí ní èní nìkan la mọ àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la. kí ló dé tẹ̀ lè padà sí ṣọ́ọ̀ṣì yẹn. a lè padà sí ṣọ́ọ̀ṣì yẹn èmi nìkan mo lè padà sí ṣọ́ọ̀ṣì yẹn báyìí wọ́n ní kó má sùn ṣọ́ọ̀ṣì mọ́. ok wọ́n ní káwọn má padà síbẹ̀ mọ́. kó má sùn ṣọ́ọ̀ṣì mọ́ kán wá ìrànlọ́wọ́ wọn sí iwájú ni pé iye èrè 5,000 naira ni wọ́n fún wọn 5,000 naira ni wọ́n fún nígbà kan wọn ní Sunday tó kọjá yìí ọ̀rọ̀ 5,000 naira àwọn náà ló di wàhálà pé kán má sùn ṣọ́ọ̀ṣì mọ́. pé kán má sùn ṣọ́ọ̀ṣì. yes nígbà tí mo lọ bẹ̀rẹ̀. ṣùgbọ́n ẹ̀yin nísìn ẹ fẹ́ ẹ̀yin ó fi ilẹ̀ báyìí kó máa lọ ṣùgbọ́n ṣé ẹ lè padà mú lọ church yẹn padà. sà mi ò lè fi wọ́n lẹ́ẹ̀kan máa lọ number one but nǹkan tẹ́mi rò ní wípé èmi ti bá wọn sọ àwọn ọ̀rọ̀ kan ní pé ká máa lọ síbì kan ká lọ máa sùn bẹ̀ fún ìwọ̀nba díẹ̀ ní orí òkè kan ká lọ máa sùn bẹ̀ ní orí òkè yẹn la máa wà tí èmi máa fi lọ síbi tèmi ṣọ́ọ̀ṣì tèmi wà títí ìgbà tọ́lọ́run á fi ṣe ìrànlọ́wọ́. jẹ́ kí n gbọ́ jẹ́ ká gbọ́ ohun táwọn fẹ́ sọ kí ni orúkọ yín. orúkọ tèmi ni Olúwadáre Ayọ̀mídé Joseph Babatunde sá. kí ni tó ṣẹlẹ̀. ẹ̀yin ọmọ Nàìjíríà ìrànlọ́wọ́ yín la fẹ́ aráyé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ yóò san kò sanwó kò ní jẹ́ táwọn ọmọ yín lágbọ́rọ̀ Ọlọ́run aráyé ò ní gbójú lọ́wọ́ ọmọ yín lágbọ́rọ̀ Ọlọ́run bí mo ṣe wà yìí ìrànlọ́wọ́ Nàìjíríà la nídìí mi níyà mi ní bàbá mọ́ Ọlọ́run ni mo bá dúró bọ̀ nǹkan tó pamọ́ sọ́wọ́ ẹ̀dá ó yọ sọ́lọ́run. ọmọ ọdún mélòó ni. ọmọ 35 years ni mi. 35. I was born December 15, 1994 sir. ọmọ ọdún mélòó lẹ́yìn. 27 February 28, 1999. kí ni tó ṣẹlẹ̀ sí kí ni ìrìn àjò yín tẹ ní ẹ fẹ́ kí àwọn èèyàn gbọ́. mo fẹ́ kí àwọn aráalé àwọn olùwòran tó ń wò wá tó ń gbọ́ wá kẹ́kọ̀ọ́ lára wa kó fi tèmi tiwa náà ṣàríkọ́gbọ́n torí tẹ́lómi bá bímọ kó gbìyànjú kó tọ́ ọmọ rẹ̀ òun wo ni ò dàbí òun tọ́ ni ẹni tó bí ni ò dàbí ẹni tó tọ́ ni. báwo lẹ̀yin àti brọ́dà yẹn ṣe pàdé. a pàdé ní ilé ìjọsìn tí à ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi chọ́ọ̀chì tí à ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti pàdé. báwo ni ìṣẹ̀lẹ̀ ojú ìṣe wá ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ pé ní July 28, 2021 ní ìṣẹ̀lẹ̀ ọ̀dọ̀ àǹtí mi tí mò ń wá lẹ́lẹ́kejì ni mo lọ tí wọ́n ti pè mí jáde ni mo ti ní àbájáde. níbo nílùú wo. ní ìlú Ìbàdàn lẹ́yìn àkóbọ̀ nínú ìlú Ìbàdàn ni mo ti ṣalábàádé ìṣẹ̀lẹ̀ yìí níjọ́ kejì ní July 28, 2021. kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. ó ṣẹlẹ̀ pé mo wà nulẹ̀ wọ́n bíi pé wọ́n àtàkì yan ní sà. ta ló wá àtàkì yẹn. Be spiritual attack and physical attack. There was like calling me out inside house and attacking me. Tọ́jú mi wọ́n gbé mi sínú igbó fún more than 7 days sir. àwọn wo. àwọn ọkùnrin géńdé èèyàn náà ni tó lo ìdà fún mi. ò ń gbọ́ yín. bó ṣe wọ́n lo ìdà fún mi ni fún ojú yìí láti gbà yẹn mo máa ti dẹnu. ní tẹ́ ṣe wọ́n gbé yín jáde kúrò nílé bí báwo kò yé mi kò yé wa. bẹ́ẹ̀ni bíi pé kọ́ péyàn jáde nulẹ̀. ṣé lórí fóònù àbí wọ́n wá pè yín nulẹ̀ pé lágbájá ẹ jáde wá o. lágbájá wọn pè ẹ́. ta ló wá pè yín. lọ́wọ́ alẹ́. ṣe mò ń tọ̀. mi mò ń tọ̀ ń sà. wọ́n dédé pè yín jáde. pé wọ́n fẹ́ pé kí n lórí smartphone mi pé wọ́n fẹ́ ránṣọ torí fashion designer Ìbàdàn náà mo ti kọ́ṣẹ́. ìgbà yẹn ẹ tí ní ìpèníjà ojú. mi ti ní ìpèníjà ojú. ok wọ́n wá pè yín jáde pé nìkan fẹ́ ránṣọ pé kí wọ́n á dá wọn lóhùn. wọ́n pè mí lórí fóònù pé kí wọ́n á dá wọn lóhùn. ibi títí tí mo ti ń gbà lọ láti jáde sọ́nà àkóbọ̀ yẹn lọ ti ṣe iṣẹ́ yẹn fún mi sà. ṣé ìṣẹ̀yàn kan tẹ́lẹ̀ ni. ẹni tí ń bá mi ìṣọ́yàn torí mo ti kó Ìbàdàn ó ti pẹ́ mo ti padà sọ́dọ̀ àǹtí mi ní Èkó ń bẹ nígbà kan mi ìṣẹ̀yàn kankan sà. ṣùgbọ́n ṣe wá jáde síta kí ló wá ṣẹlẹ̀. àwọn géńdé èèyàn ló dọ́bù kọ́ọ̀sì mi sà. bí wọ́n wá gbé yín lọ. wọ́n gbé mi lọ sínú igbó ẹlẹ́pọ̀ ẹ̀yọ́
mo mọ̀ pé igbó yẹn la gbà wọlé wọ́n ti nà mí flat wọ́n ti nà mí to the extent but mo mọ̀ pé inú igbó yẹn la gbà wọlé. ok ìgbà tí ó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹlẹ́yìn lọ́jọ́ méje ń bẹ̀. bẹ́ẹ̀ ni sá. báwo lẹ ṣe mọ̀ kọjọ́ méje lẹ lò. torí bó ṣe ń so mí mọ́lẹ̀ bó ṣe ń ṣe ni mò ń ka iye ọjọ́ bílẹ̀ ṣe ń ṣe ojú mi ò tí ì fọ́ torí mò ń bá wọn lọ agídí náà fi ṣá mi ní nǹkan. ok so lẹ́yìn yẹn wá ń kọ́. lẹ́yìn ìgbà yẹn mo dẹ̀ rò pé bó ṣe ṣá mi tán tó ṣe mí báṣubàṣu mo gbìyànjú mo rá bọ́ta nínú igbó pẹ̀lú èèrà lójú mi pẹ̀lú gbogbo nǹkan lójú mi ni mo fi rá bọ́ta mo dẹ̀ bẹ̀yàn kó jọ kó bá mi wá àǹtí mi lọ. ta ló wá tọ́jú yín. àwọn èèyàn tó tọ́jú mi ẹni tó gbé mi ló tọ́jú mi sà láti ìgbà yẹn mo ti dẹni tó ń ráre kiri. dáàdì yín kọ́. dáàdì tèmi ti jáde láyé sà. mọ́mì yín kọ́. mọ́mì tèmi ti jáde láyé ọdún mẹ́ta mo wà tí mọ́mì mi ti jáde àwọn àǹtí mi ló tọ́ mi láti kékeré àwọn mọ̀lẹ́bí ìyá mi ló tọ́ mi láti kékeré. àwọn dàbá yìí. I can't, it's nowhere to be found. That is why I'm like sleeping around the bush, sir. Rí wọn. Mi rí wọn, sir. Níbo lẹ wá ń sùn sí? Daddy, ibi tí mo ń sùn sí, mo máa ń sùn gáràjì kan, but olè náà ni wọ́n máa ń pa èèyàn tó bá mọ̀ rí gáràjì. Tí mo tó wá lọ church mo ṣàlàyé fún wọn lọ́tọ̀ wá gbà mí sí church lẹ́lẹ́kejì yìí, but wọ́n ti dà pé mo ti ń fi tèmi pa tiwọn lára ẹjọ́ ẹ̀yin ará àdúgbò tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wù wá ẹjọ́ ìrànlọ́wọ́ tẹ́ bá lè ṣe fún wa torí ẹni tó wó yàn sùsùsùn tó lè ṣe róore bẹ́ẹ̀ yẹn fún yàn ó lè tọ́jú yàn tí ojú yàn tó là. báwo lẹ̀yin àti àwọn ṣe wá pàdé. àyíká ilé ìjọsìn tèmi ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí ibẹ̀ lèmi ń lọ tẹ́lẹ̀ ibẹ̀ ní gbogbo fámìlì àtàntí mi tó tọ́ mi tẹ́ ń wá yìí tí mò ń wá yìí ibẹ̀ ló ń lọ pẹ̀lú ọmọ rẹ̀ ibẹ̀ ló ń lọ pẹ̀lú ọkọ ẹ̀ náà ibẹ̀ ló ń lọ àtọmọ ọkọ ẹ̀ ibẹ̀ ní gbogbo wa ń lọ. so ṣé wọ́n sì ń lọ bẹ̀ nísìn. wọ́n sì ń bẹ́ẹ̀ mọ́ sá. ṣé n ló jẹ́ kẹ́ ẹ lọ bẹ̀ bóyá ẹ rí wọn àbí. bóyá màá rí wọn sá. nígbà tí wàá débẹ̀ kí ló wá ṣẹlẹ̀. ìgbà tí mo débẹ̀ tí mi tọ́ ní ìjà tó jà nígbà kan pé náà ti fi túká jíò tó dé olórí ìjọsìn tó wà ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó gbé wọn tọ́ yìí ló mọ̀ wá ló dàbí pé ó bá wọn ṣẹ́tù ìjà yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ìgbà tí wàá débẹ̀ nísìn kí ló ṣẹlẹ̀. ìgbà tí mo débẹ̀ nísìn ni mo sùn sílẹ̀lẹ̀ síbi bẹ̀ pé bóyá màá tẹ̀ rí nǹkan tó mọ̀ mí àbí nǹkan tó rí wọ́n ti fẹ́ ṣoore ń bí ẹ̀ fún mi rí tẹ́nibọ́dì òru táàrí anybody náà. so wàtí wàá sùn yẹn kí ló ṣẹlẹ̀. mo bá ẹ̀gbọ́n Dọlápọ̀ yí pàdé ni mo ṣàlàyé fún wọn ẹ̀gbọ́n Dọlápọ̀ gbà mí sọ́dọ̀. ok ìgbà tí wọ́n gbà yín sọ́dọ̀ kí ló wá ṣẹlẹ̀ sí wọn. ó wá ṣẹlẹ̀ pé ó wá dà pé mo fi tèmi ní wọn la I want to be a liability to them wọ́n bú wọn pé ẹni tó ń bọ́ ajá. so kí ni tẹ́ ẹ fẹ́ báyìí. nǹkan tá a fẹ́ ni wípé kẹjọ kẹ ṣàánú ìrànlọ́wọ́ tẹ́ bá lè ràn wá lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àti ẹ̀yin tẹ́ ń wò wá ní òun máa ń wò ẹjọ́ ìrànlọ́wọ́ tẹ́ bá lè ràn wá lọ́wọ́ etí yín ò ní di ojú yín ò ní fọ́ ọlọ́run ní gba ìwà ara yín kúrò lágbọ́ ọlọ́run. ṣé ẹ lọ school. mo lọ school sir. school wo lẹ lọ. mo lọ sí community grammar school odò ọba mo wá padà sí odò ọba àti bo. sí Ìbàdàn mo wá padà sí exum bí báyìí. exum. bẹ́ẹ̀ ni but drop out mo jẹ́ torí kò sí wọn lọ́wọ́. ṣé Èkìtì State University. bẹ́ẹ̀ ni mo ti kú. ẹ drop out. bẹ́ẹ̀ ni sir. level wo lẹ wà. ṣe ń lọ 200 level ni sir. nígbà tí ẹ drop out. bẹ́ẹ̀ ni sir. ta ló ṣé ojú ti ń dùn yín kẹ́ tó wọlé ni. irọ́ ojú ò dùn mí I'm okay I'm fine sir. ojú ò dùn yín gbà tí ẹ wọlé sí school yẹn. bẹ́ẹ̀ ni sir. ojú ò tí dùn yín gbà yẹn. ojú ò tí dùn mí. kí ló wá jẹ́ kí ló fà á tí ẹ fi tẹ̀síwájú mọ́. kò sóhun lọ́wọ́ kò sẹ́ni tó fẹ́ ràn mí lọ́wọ́ àwọn wọ́n ní tí ìyàn tó bá jẹ́ tìyàn nìyàn máa ń mójútó kò sí èmi gángan mò ń rán àmì skul ìgbà tí mo lójú gan èmi gángan mò ń rán àmì fúnra mi ní gbogbo bá mo ṣe ń jẹ bí mo ṣe ń mu sá. nígbà yẹn. bẹ́ẹ̀ ni sá mo sapá ẹ̀rí nítorí ẹ̀ gan pé kí n ṣe lè rí education mi further more same new school inú exu mo ti tún meat pie. ok enter meat pie inú school ń gbà yẹn. bẹ́ẹ̀ni. sẹ́yìn lẹ́ ń ṣe àbẹ̀ báyọ̀ ń ta. mo ń báyọ̀ ta ni. ẹlẹ́ẹ̀kọ́ ṣe tailoring. bẹ́ẹ̀ni fashion designer. nígbà wo lẹ kọ́ yẹn. mo kọ́ yẹn nígbà tí mo wà secondary school mo bẹ̀rẹ̀ láti JS1 bí mo ṣe parí SS3 ni mo gbà yọ̀ǹda sá. ẹ̀dẹ̀ lè ránṣọ báyìí.
bẹ́ẹ̀ ni tí ojú mi bá padà tí ojú kan yìí bá padà torí wọ́n ní ilé ti condemn ilé lọ lè ṣe tí ojú kan yìí bá padà mo lè ránṣọ fine and clear unisex mo ti báyọ̀ àwọn kan ránṣọ rí obìnrin ránṣọ rí ń bí báyọ̀ ọkùnrin. ṣé school tí ẹ wá tẹ̀ ń lọ ń gbà yẹn tí ẹ ní ẹ lọ sí exu ṣé ẹ lẹ drop out níbẹ̀ ṣe lọ sí 200 level course wo ni wọ́n fún yín gbà yẹn. peace administrative mo wà sá. kílẹ̀ wí. business administrative mo wà sá peace admin. ni ẹ ti. bẹ́ẹ̀ ni mo. ṣé àwọn classmate yín lè rántí báyìí ṣé ẹ mọ anybody tó jẹ́ classmate yín gbà yẹn. classmate mi tí mi àti ẹjọ kúrò ní Ìbàdàn Túndé la máa ń pè ṣá ọmọ owó Túndé ni a máa ń pè ní sọ́ọ̀nì mu ẹ̀. tẹ́jọ wà ní school gbà yẹn. tẹ́jọ wà ní school gbà yẹn. so nísìnyí kí ni tẹ́ ẹ wá fẹ́ torí ẹ̀yin méjèèjì sọ wípé ẹ níbi tẹ́ fẹ́ sùn sí. ṣe rí èmi ṣọ́ọ̀ṣì tẹ̀sí lè gba èmi kí n sùn ṣọ́ọ̀ṣì bọ̀ àwọn kò sí tó máa sùn báyìí ní alẹ́ yìí báyìí kò sí tó máa sùn sà and èmi bá dẹ̀ ní kí n fi wọ́n lẹ̀ báyìí kọ́ máa lọ kò sẹ́ni tó máa mú wọn nítorí wọn lè dárìn so mo ní láti tẹ̀lé wọn báyìí kájọ máa lọ. so kí ni tẹ́ wá fẹ́. kọ́ńkọ́ ràn wá lọ́wọ́ because me I'm ready to stand by him because mi ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ I'm ready to stand by him. wọ́n láwọn ò ní ìyàmú. wọn ní ìyàmú tó yẹn sọ fún mi nìyẹn and woman kan náà dẹ̀ wà tó jẹ́ mọ́ mi ìfẹ́ tonta bonds woman yẹn náà sọ fún mi náà nípa sórí wọn pé wọn ò ní ìyàmú wọn adopt wọn ni wọn adopt wọn ni àwọn family kan adopt wọn ni family tó adopt wọn yẹn ló kọ́ sí tí ìrìn àjòjú fi wá tó tán fi pàdánù ojú nígbà yẹn. wọ́n láwọn ò rí àwọn sisters àwọn ọmọ àbúrò ìyá wọn àwọn ò rí anybody. bẹ́ẹ̀ni even kan wọ́n fi fóònù ní smartphone mi wọ́n fi pe nọ́mbà kan nínú àwọn ẹ̀gbọ́n wọn kò píìkì ẹ̀ kò gbé. ok gbogbo ẹni tí ẹ̀ ń wò wá báyìí tẹ̀ ń wo àwọn méjèèjì yìí bí ó ṣe jẹ́ yìí ní ìsìn mo ṣàkíyèsí pé àwọn ọmọ tó lógo ni tí wọ́n dẹ̀ ní ọpọlọ wọn mọ̀wé ẹni àkọ́kọ́ ẹ̀yẹn bọ̀dá kí ni ẹ kúrúkọ yín Adédọlápọ̀ àwọn ti wọ ilé ìwé nígbà kan University of Ekiti Federal University náà wà tẹ́lẹ̀ so ẹni kejì àwọn ojú wọn ní ìpèníjà ojú tí ó ń yọ wọn lẹ́nu ṣùgbọ́n ní ìsìn ẹni brọ́dà tẹ́ ń wò yìí ó ti gba brọ́dà tí wọ́n ní ìpèníjà ojú yìí tọwọ́ tẹsẹ̀ ṣùgbọ́n chọ́ọ̀chì tí brọ́dà tí ẹ̀ ń wò yìí chọ́ọ̀chì tí wọ́n wà tí wọ́n ti tọ́jú wọn tó ti gbà wọ́n lọ́wọ́ wàhálà ìmáàmúgbó tó ti wá sọ wọ́n di èèyàn tí at least tí wọ́n ṣe rí láwùjọ. níbo wá ni arákùnrin yìí fẹ́ lọ wọ́n wá ní àwọn nífẹ̀ẹ́ láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn láti tẹ̀síwájú ní àwọn nǹkan táwọn ń ṣe so ni wọ́n ṣe sọ pé àwọn nílò ìrànlọ́wọ́ èèyàn ọmọ Nàìjíríà. ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ẹ jọ̀ọ́ nǹkan tí Ọlọ́run bá fún yín ní kápá ohun tẹ́ bá lè ṣe oore tó bá lè ṣe fún lórí ẹni tó bá nífẹ̀ẹ́ bí ó ṣe nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ̀ oore tẹ́ bá lè ṣe fún wa ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ tẹ́ bá lè ràn wá lọ́wọ́ ayé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ ayé ò ní gbójú lọ́wọ́ yín wọn ò ní ti bí ọmọ mú yín ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ dẹ̀ ń gbọ́ tẹ́ ń wò wá níwọ̀n yìí àgbo òkúwọ́ fún ẹ jọ̀ọ́ nǹkan tẹ́ bá lè ṣàánú wa aláàánú alárànṣe alátìnílẹ́yìn ló ń Ọlọ́run máa gbé fún gbogbo yín tẹ́ ń gbọ́ wa tẹ́ dẹ̀ ń wò wá hàn. wọn ní aṣọ ẹ wo aṣọ ọ̀hún aṣọ tí mò ń wọ̀ onímọ̀ tí mò ń náà ń wọ̀ torí èmi náà ò ní ọmọ èmi náà fún wọn àjọ ń pín wọ̀ so nǹkan tó bá lè ṣe fún wa táwọn aráàlú bá lè ṣe fún wa à á dúpẹ́ à á yin Ọlọ́run lógo fún oore tán bá ṣe. ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. orúkọ mi ni Adéwùmí Adédọlápọ̀. orúkọ tèmi ni Olúwadáre Ayọ̀mídé Joseph Babátúndé. tó bá jẹ́ pé wọ́n fẹ́ ràn yín lọ́wọ́ báyìí tá a lè sọ àwọn èèyàn tí wọ́n wò yín báyìí wọ́n lè fẹ́ ràn yín lọ́wọ́ tó bá fẹ́ ràn yín lọ́wọ́ kí ni tí tó bá yẹ pé wọ́n fẹ́ sẹ́ǹdì owó sí yín àkáǹtì wo lẹ fẹ́ lò láàrin yín méjèèjì. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe rí àwọn báyìí wọn ò ní fóònù dání báyìí fóònù tó wà lọ́wọ́ wọn kò ní sìn. wọ́n ní wọn ní bàbá mọ́ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní ìyá mọ́ wọ́n ní ọdún mẹ́ta làwọn wà nígbà tí àwọn ti ṣaláìsí. ṣé ẹ̀yin nìkan náà bí ni. mi nìkan ni ìyá mi bí. ẹnìkan ni ìyá yín bí. bẹ́ẹ̀ Ṣẹ̀rífátù lórúkọ ìyá mi. Ṣẹ̀rífátù lórúkọ ìyá yín ọmọ bo ni wọ́n. ọmọ Èkó ni. ọmọ Èkó. ok ẹ̀yin àkáǹtì nọ́mbà wo lẹ ní. ṣé ká pàkà nọ́mbà yẹn fún wọn ni. rárá ẹ má pàkà nọ́mbà tèmi. ok ẹ ṣe sà àkáǹtì nọ́mbà tèmi wà available àti nọ́mbà mi láti get to sí wọn in any form because
mi ò lè fi wọ́n lẹ̀ tọ́ wọ́n máa ń sọ kíní kan pé tí ìgbín bá fà ìkara wọn máa tẹ̀lé ni bí a ṣe ń rìn àjò yẹn lọ nìyẹn. ẹjọ èmi náà dẹ̀ nídìí ìrànlọ́wọ́ mo fẹ́ lọ sí biblical school tí máa rí èlò tó máa ràn mí lọ́wọ́ lórí ẹ̀ inú mi á dùn. account number tí ẹ̀ ń sọ yẹ pé. account number mi opay ni 9161311939 mo tún lè pè lẹ́ẹ̀kan sí 9161311939 Adéwùmí Adédọlápọ̀ tó wà lórí.